Ó ga ọ́. Wọ́n ní àwọn àgbààgbà nínú Nollywood. Wọ́n náà sọ pé before the end of Ramadan, wọ́n máa parí ìjà tó wà láàrin àǹtí Ìyábọ̀ àti LIZZOZOO. But tó bá rányàn níṣẹ́ ẹrú, ó yẹ kéèyàn fi tọmọ jẹun. Ọmọ TV àbí kí lorúkọ ẹ̀. Tó bá rán ẹ níṣẹ́ ẹrú, tó bá yẹ pé ìwọ ni mouthpiece. Tó bá rán ẹ níṣẹ́ ẹrú, fi làákàyè jẹ o. Fi làákàyè jẹ o kó má bàa ṣẹ̀sín lórí social media yìí o. But kí ló máa ń ṣàwọn pípọ̀ yìí náà? Nobody is against bóyá they want to settle the beef between Queen Mother àti Ṣọlá pé kò sí anybody tó wà against yẹn. And even gan they've settled it before. A judge has interfered before. Lizzy ló gbà sórí tó sọ pé òun ò ní gbọ́. If they want to settle it, it's a good thing. Everybody will be at peace. Kò ní sógun ẹjọ́ téèyàn kan fẹ́ rò wá lẹ́jọ́ lórí social media ipa tó máa parọ́ mọ́yàn mọ́mọlọ́mọ tó máa ṣépè fáwọn ọmọ ẹ̀. Everybody will be happy. That is what we all wanted. Everybody is exhausted and tired of the way tí Ṣọlá pé ń ṣe lójoojúmọ́. Everybody want peace to reign. Understandable. But ibi tó mú ọ̀rọ̀ ẹ gbà bóyá ò mọṣẹ́ jẹ́ ni o. Bí ò mọṣẹ́ jẹ́ àbó fẹ́ ká rán ẹ padà sáwọn tó rán ẹ níṣẹ́. Bóyá ò mọṣẹ́ jẹ́ because I don't understand. Ẹ máa gbọ́ kẹ́ tó sọ pé lẹ́yà tí mò ń bínú. Ẹ máa gbọ́ nǹkan tí bèbí yìí sọ. Ó ní, I have been told actress IYABO and actress LIZZOZOO will be resolved before the end of this Ramadan season. The elders in Nollywood industry are planning calling them together, and they have even started. Pé àwọn àgbààgbà nínú Nollywood pé wọ́n ti plan láti pe àǹtí Ìyábọ̀ àti LIZZOZOO wípé kán lè parí gbogbo wàhálà tó wà láàrin wọn. Kò sí wàhálà. It's all good. It's all love here. It's all good. Everybody wants this nonsense to stop. Nobody wanted it to persist like this. Enough of this worry. Enough of oribu. Ẹ jẹ́ a máa kà lọ. A máa dé bẹ́ẹ̀. Actress Lizzy and actress IYABO have been friends before. It was Fola Tinubu that caused their gbasgbos. She's the one that I pity most in all of this. Ẹjọ́ ṣé ẹni yóò sí lórí social media bí kò sí láyé nígbà tí gbogbo kìíní ìṣẹ̀lẹ̀. Fola did not start anything or did not cause anything between Queen Mother and Lizzy. Fola did not cause anything between the two of them. In fact, there was no issue of Fola initially. IYABO was doing her thing. Lizzy was doing her thing. Fola was doing her thing. It was LIZZOZOO that brought everything together just because she wants to create a narrative and paint herself as if she's the victim. Are you dead? Or so why are you saying that it's Fola that is causing problem now when that girl did not even do anything? Auntie Yabo went to Canada, in case you don't know, about selective amnesia, and she advertised that heartbeat bra. Billy ṣe gbà sórí nìyẹn bí ẹni tó gbé atapárí wípé òun náà ń bá wí mi mọ bí tiẹ̀ ṣe jẹ́ heartbeat bra kò dẹ̀ tá break ọyàn èèyàn mímí kéèyàn ó fi ṣeré ó dẹ̀ rẹ́rìn everybody laughed. Lizzy gbà sórí pé àtinú oyún ni Ìyábọ̀ ti ń track òun bọ̀ láti gbà tóun ti ń gbé uncompleted building. So please get your facts right before you come to social media and come and manipulate anything. One thing that will not gbogbo narrative tẹ́ fẹ́ paint yẹn is not going to work. Lizzy knows what she's fighting Ìyábọ̀ for. It's not Fola. It's not because of Fola. Ó ti ní Ìyábọ̀ sínú for a long time. So it's not because of Fola. So kẹ́ kó ṣí yín sàn. Kẹ́ ṣe kí ni kẹ́ kó ṣí yín sàn. Ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ̀ mọ̀ bí tí ọ̀rọ̀ ti bẹ̀rẹ̀. Ẹ kàn máa jump sọ̀rọ̀ láàrin ni. Now you want to paint another narrative pé Fola ni. Kí ni Fola ṣe? Ọmọlọ́mọ ò ṣe anything now. Síwájú. Lónìí. Lizzy is just like Alhaji Òṣùpá. Ibi tó rí ẹ̀ ò ti pé nìyẹn. Orí Alhaji níbi tó ti ń ṣépè fọmọ rí. Alhaji can have an issue with somebody and he will say his mind. He will not come out to be shaping for you, shaping for your children, destroying your work. Lizzy àti Alhaji Òṣùpá, they are two separate lines that can never meet. So, don't torí Ọlọ́run, àmọ́ bí tó ń lọ pẹ̀lú narrative. They are not the same people, different mindset, different. There's kò sí nǹkan kan táwọn méjèèjì fi jọra. Torí kò yé mi, ṣé Lizzy nǹkan orin ni? Torí I don't understand. Why are you using Lizzy to láti wé Alhaji Òṣùpá? Ṣé ọmọbìnrin ìwà òkè ṣá? Only Lizzy is just like Alhaji Òṣùpá that doesn't like alábòsí
as in he says it the way it is. Everybody will like Alabusi, but Lizzy and Alhaji, they are two separate lines that can never shake in it, that can never meet. So get your facts right. Emma Gbo, ibi gogo tan lo lade. Only Fola Tinubu is very lazy. Wo tí ó bá ṣe pé àwa náà àwẹ̀ ni, bá sọ pé okay. Can't you see the way she's always crying up and down for money on social media? Ah, God. Ẹjọ́ ibo náà ti lọ wú gẹ́ ìwà. So, are you... Ibo náà ti lọ wú òkú ẹ̀wà náà, because I don't understand. When is Fola crying on social media? Ọmọ eating Abebi of Lagos. Ṣé Abebi wá kéré inú ayé ni? The only cry she cries is when she doesn't have anything to feed her children. That they were hungry in the house. Lizzy doesn't care. Or because she wants to paint an image to the world that she has a man. Even go what Jagbani took a father from his family just because she wants to paint an image that I have a man. The man doesn't. 7 months ago, ló ti denu ilé yẹn last, ló ti wà wọ́n mọ́ ẹ̀. Ọkọ ìyàwó. 7 months ago, ló ti délé yẹn last, ló ti wà wọ́n mọ́ ẹ̀. And when she came to social media, she cried and people donated money for her. Today, she's a successful businesswoman. She's an actress. Ó wá bá ẹnu Nollywood yẹn ni o. Ọmọ tí, àbí ọmọ TV, àbí kí lorúkọ ẹ̀. Ó wá bá ẹnu Nollywood yẹn ni o. A tún lógo jù ẹ lọ nínú Nollywood. Ìwọ ṣe face business ayé ara ẹ̀ tó pé ẹ̀ tó bá yẹ pé Nollywood yẹn, tó bá yẹ pé acting yẹn pé ẹni. O ní jókòó sórí ọ̀rọ̀ Fọlá kó máa sọ pé o fẹ́ fi Fọlá máa count his course. Are you mad? Ṣé o wá okay ṣá? She's acting, she's selling, she has so many businesses that she's involved with. She's all over. She's appearing in cinema. Yeah, sharing scene. What is the middle to what you appear in cinema? Why are you throwing Fola under the bus for something she literally have nothing to do with? Ìjà tó ṣẹlẹ̀ láàrin Lizzy àti IYABO, it has nothing to do with Fola. Lizzy just want to take IYABO and use IYABO as shaking. It has nothing to do with Fola. Abi, were you blind when you were, or you were deaf when Lizzy was shaping for Fola's children or with their birth certificate? What do you have to say concerning that? So because Fola asks for help, she Lizzy not your word of help when Abi Woloda word of help Fola. What the hell are you talking about? Only Fola is very lazy. Iṣẹ́ wo ni ìwọ ní lọ́wọ́ tó ń ṣe? Ìwọ tó lazy tó ń grant interview lórí ayé aláyé. Iṣẹ́ wo ló ní lọ́wọ́ tó ń ṣe? Ẹ ṣọ́ra yín ẹ̀yin girls. It's always the forgotten actress. The rejected actress, àwọn ló máa grant interview kiri lórí nǹkan tí ó kàn wọ́n. Ẹ̀yin tẹ́ jẹ́ rejected, continuity, kò sí nǹkan kan. Tó bá dẹ̀ máa wọ́n sí, tó bá máa heart anything, 1,000 naira náà máa gbélé lọ́wọ́ ìyẹn tó bá tẹ̀ máa fún ní anything. Kí ló máa ṣe yín náà? Kí lọ́mọ yẹn ṣe fún ẹ? Àsọ́sẹ̀sì ó ti ń ṣe pé ọjọ́ wo ni Fọlá dé tó sáré ń ṣe cinema movie. Wàá sì tún rí Fọlá, ìyá ẹ̀ ni ọ̀gá ẹ̀ ló sì máa jẹ́. Wàá sì rí inú Return of Arinzo, ìwọ má worry. You are still going to see Fola in Return of Arinzo. Ṣebí kíní nǹkan tó ń dùn ẹ̀ ní pé ó dé bẹ́ẹ̀ ń bẹ̀, ó tún jù ẹ̀ lọ ń bẹ̀. A ò ráwọn èèyàn tí Fola ń bá tò ní. Àwọn ọ̀gá world best wá kéré ni. Àbí kíní kéré àtọ́jọ́ tó ti wà ń bẹ̀ tó ti ń lọ tó ti ń bọ̀. Orí àwọn yẹn bá ṣe fíìmù. Ó ti rí àwọn yẹn bọ̀ lọ́wọ́. Ó fojú kàn wọ́n rí. Òde. Ẹ máa gbọ́ o. She didn't apply wisdom at all. Instead of her to accept Lizzy as her ìyàwó, and all of them who have been living together. Tó bá mọ̀ pé ó fẹ́ tọrọ jẹ ni, ó dẹ̀ kó gbogbo family ẹ̀ àtọkọ ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ kó lọ máa gbé lọ́dọ̀ Lizzy. Ṣé yàrá gbọ́n bẹ́ẹ̀ tẹ́ lè sùn sí náà? Tó bá mọ̀ pé ó fẹ́ ṣerú ẹgbẹ́, ó ṣe lọ máa lọ sọ́dọ̀ Lizzy. Must somebody follow the way you want things to be? Ó lọ bẹ̀ tó gbà ẹ́ ni. Lọ síbẹ̀ náà kó lọ máa èèyàn ṣáà ní Àríkẹ́ mò ń wá orúkọ ẹ̀ látànà. Èèyàn ṣáà ní Àríkẹ́ tó fi Nollywood lẹ̀ tó lọ tẹ̀ pa sọ́dọ̀ Lizzy tó ń bímọ síbẹ̀ tó márì síbẹ̀ ibẹ̀ ló ṣì wà. Ó dẹ̀ kẹ́rù tiẹ̀ náà kó lọ join Àríkẹ́. Why do you want Fola to always follow Lizzy? Fola should be following Lizzy up and down. Kí ló kan Fola pẹ̀lú gbogbo nonsense yẹn? Tó bá mọ̀ kó fẹ́ lọ máa tẹríba fólówó torí pé ò lógo, ó dẹ̀ lọ síbẹ̀ kó lọ máa tẹríba. Leave Fola out of your nasty mouth. Ó ní mo sọ pé máa rán ẹ padà lọ sọ́dọ̀ àwọn tó ń rán ẹ iṣẹ́ o. Toró dàbẹ̀ ni pé ò mọṣẹ́ jẹ́ o. Ṣé nǹkan tó ń rán ẹ leléyìí ni? Do they tell you to come and throw Fola under the bus? Wo gbà fọ́gà ẹ̀ sínú ẹ̀ ní sínú ẹ̀ máa jẹ́. Ibi tí Fola ti dé látijọ́ tó ti dé ní Nollywood tó bá gbé àkàbà ó tí ì lè débẹ̀. Bó ṣe rí nìyẹn. Grace ló ń bọ́ ọmọ yẹn lò. Mo dẹ̀ mọ̀ pé ìlara ló ń ṣe é. Wípé ẹ̀ ṣèbó ṣẹ̀dé ni ó ti ń ṣe sinimá. Ìwọ tó ti wà látijọ́ ìgan Ọlọ́run ló mọ àtẹ̀lé sọ pé fíìmù báyìí la mọ̀ mọ́ ẹ̀.
ìyẹn tó bá ti ń ṣe rárá àtọ dẹ̀ máa focus lórí life yín. Only she accepted Lizzy as her ìyàwó and none of them will be living together. Gbogbo ló yẹ kó lọ wá gbé inú ilé Lizzy àti Lati àti Fọlá àtàwọn ọmọ Fọlá kí gbogbo lọ máa gbé inú ilé Lizzy oríwó lọ́pọlọ. Most especially because of her children. But look at her now. Look at her now. Kí ló ṣe Fọlá? Look at her now. Look at your own life now. Omo TV. Look at your own life. Look at Fọlá's life. Kí ló ṣe Fọlá? She big pani. She has a house of her own. She has business of her own. She has her own car. She's an upcoming actress. In fact, she's not upcoming now. She's featuring in cinema. Ó tún ju ẹ lọ ibi tó ti wá bẹ́ẹ̀, ó tún dé bẹ́ẹ̀, ó tún tẹ orí ẹ̀ mọ́lẹ̀. Ibẹ̀ yẹn ló ṣe wá, ilẹ̀ ilẹ̀ tó wà yẹn náà ló ṣe máa wà. Ẹ jẹ́ kó rí yín pé o. Ara kan Gaza o. Ẹ jẹ́ kó rí yín pé o. Ẹ fọmọ obìnrin yìí lọ́rùn lẹ̀ o. I don't know where she will go to when Lizzy and IYABO finish settling and make peace. Shame on you, Fọlá Tinubu. Orí ẹ̀ burú. Ẹ wò, ẹ jẹ́ kó switch bẹ́yẹn. Ṣé wọ́n sọ fún ẹ pé inú ilé Ìyábọ̀ ní Fọlá ń gbé ni torí má gbà mí lọ́wọ́ àwọn people tó kàn máa ń jump sínú ọ̀rọ̀ yìí náà because nǹkan tá a máa ń wí lélẹ́yìí o. These are the reasons why we talk o. Èèyàn tí ò bá mọ gbogbo kíní ìbáyìí tó bá ṣe ń gbọ́ for the first time wọ́n máa believe gẹ́ yìí o. Ṣé wọ́n sọ fún ẹ pé inú ilé Queen Mother ní Fọlá ń gbé ni àbí kò ní ilé tiẹ̀? She has her own house built for her. She has her own business. Everything is going well for Fola. So why are you saying that if they settle quarrel, ibo ló fẹ́ lọ? Ṣó sọ fún ẹ pé òun tọrọ jẹ ni àbó òun rílé lọ? Oní shame on her. Who is shameful láàrin ẹ̀yin méjèèjì báyìí? Carry your life, wo life ẹ̀. Ibi tí Fola ti dé tó bá kà pẹ̀lú ibi tí wọ́n wà wá rí pé ẹ̀jọ́ sí gbogbo level yẹn. Ó senior ẹ̀ bó tún ṣe pẹ́ síbẹ̀ tó ó sì senior ẹ̀. Jealousy lèmi rí inú kinní yìí náà. This is jealousy, pure jealousy. Torí pé Fola ti dé inú Nollywood ó ti bẹ̀rẹ̀ sí wọ́n ní and God prepare a table before me in the presence of my enemy. Nǹkan tó náà fi ọ̀rọ̀ Fọlá dání ẹ̀ kò síbi tó bá tẹ̀ ilẹ̀kùn máa ṣí fún ni Ọlọ́run máa gbàbẹ̀ fún ni. So ẹ má jealous ẹ̀ torí kò tẹ̀ tí bẹ̀rẹ̀ fíìmù ó ṣẹ̀fẹ̀ bẹ̀rẹ̀ ni. Ìmélòó ló ṣiṣẹ́ ṣebí kíní ló ti feature kí ló ń pè Làbákẹ́ Olódodo nísìnyí báyìí Return of Arinzo ìwọ ní sùúrù kó lọ wò ó nínú Return of Arinzo nínú sinimá ó ti di sinimá méjì tó ti feature ìwọ. She's the main actress nínú sinimá. Kí ló wá ń ṣe é torí Ọlọ́run ẹ̀ẹ́dẹ̀ fọmọbìnrin yìí lọ́rùn ilẹ̀ ṣóun ló bá tiẹ̀ jẹ́ ni tó jẹ́ pọ̀rọ̀ Fọlá ló mú sẹ́nu. Kí ló dé? Tó bá settle láàrin Ìyábọ̀ àti Lizzy fine. Ogun àmì ṣé Fọlá gan ló ń dá wàhálà alẹ́ ni ṣebí Lizzy ló ń dá wàhálà alẹ́. Fọlá is minding her business, doing everything that makes sense to her. Lizzy nìkan ló ń jà kiri lójoojúmọ́. So if they settle it, everybody stay on their lane. Okay, maybe this is what you are thinking. Pé tó bá settle dancing, ṣé Fọlá ṣe máa wá sọ́dọ̀ Ìyábọ̀? Ṣé Ìyábọ̀ ṣe máa feature ẹnu fíìmù? Ṣé pé nu ẹ sàn? Wò ó jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Tó bá yẹ pé ibi tó ń rò ó lọ nìyẹn, Fọlá is already an actress. Anybody ní Ìyábọ̀ lè heart movie. Wọ́n ṣá lè settle ìjà kan sọ pé má bèlè ìṣeré mọ́. Ṣé what are we 5 years old? Ṣé wọ́n máa sọ fún Ìyábọ̀ pé má bá Fọlá ṣeré mọ́ ni? Má bá ya fíìmù mọ́ o. No. They cannot tell her to not feature Fọlá in movie. Àbí Fọlá fẹ́ ṣe fíìmù kò ní gbé Ìyábọ̀ ni. Kí ló wá dé tó jẹ́ pé wá gba gbogbo ẹ̀ sórí pé ṣé mọ̀ Fọlá ibo ló fẹ́ fojú sí ibẹ̀ ni kó jókòó sí ibi tí ọkọ̀ fẹ́ fojú sí ni kó jókòó kó máa dúró dé ìṣẹ́jú akàn torí láti jọ ìbáyìí ààrẹ lè tí wọ́n gbé jáde ìwọ tí gbogbo ẹ̀ yé ìwọ tó understand gbogbo ẹ̀ kí ló dé tí life ẹ̀ fi remain the same. Téèyàn bá sọ̀rọ̀ sí ẹ máa sọ pé wọ́n sọ̀rọ̀ sí yan bọ́ ẹ wo ọ̀rọ̀ tọmọbìnrin wa sọ náà ṣé nǹkan tó dáa lélẹ́yìn kí ni Fọlá tún ṣe fún yín ọmọlọ́mọ she's on her lane jealousy ni kì í ṣe pé wèrè ìfẹ́ wa gbèjà o ìlara ni o ìlara pé ṣe Fọlá ṣẹ̀dé ni kí ló dé tí gbogbo ayé gbogbo èèyàn àtọkùnrin àti big Nollywood stars gbogbo wọn ló rọ̀gbà yìí ká talking about Muyiwa talking about Fúnkẹ́ Akíndélé gbogbo wọn ló rọ̀gbà yìí Fọlá ká gbogbo wọn ló ya fọ́tò pẹ̀lú ẹ̀ tó ń feature ẹ̀ tínú wọn dùn tó ń hug ẹ̀ mẹ́sì àgbẹ̀ gbogbo wọn. Then this idiot is now jealous. Jealousy, you can see pure jealousy inú kínní torí wọ́n sọ pé Fọlá ṣé mọ̀ náà wọ́n tọrọ jẹ ni ọmọlọ́mọ tó ní ṣọ́ọ̀bù ọmọlọ́mọ ẹ̀ rí àwọn aṣọ tó ń tà ní ẹ̀ rí bra tó ń tà ní mo mà wá rógo wèrè làwọn fífún ẹ̀yọ́ Ọlọ́run wèrè lẹ́jọ́ Ọlọ́run wọ́n ní mo sọ pé jẹ́ irun ẹ̀ padà lọ sọ́dọ̀ àwọn ẹ̀dá yẹn tó wáyé pé bọ́ ṣe irun ẹ̀ ń ṣẹ́ nìyẹn gbogbo wa jẹ
tí bá fún yín ní ọ̀rọ̀ ò ní láìka rẹ̀ o àti wá àtàwọn ẹ̀dá àtẹjọ kóra yín kiri ṣẹ́jọ́ ṣe èrè papọ̀ ni kí lọmọbìnrin yìí ṣe fún yín náà. The fight is between IYABO and Kini. Before the end of Ramadan, they want to settle IYABO and LIZZOO. Okay, it's good. Is Fola fighting Lizzy or is Fola fighting Queen Mother? So why are you not involving Fola? Just because I think you are a LIZZOZOO, you are a warrior. You are a warrior. You are a warrior. Nǹkan tó máa sọ ni pé ẹ̀yin Lizzy ló dúró lé o. Because kí ló dé? Ó ti gbọ́kọ èèyàn, kí ló dé tó fẹ́ kẹ́ni yẹn tún kúrò láyé? I don't understand. And here you are saying trash lẹ́nu o tí ẹ mọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ o mọ bí tọ́rọ̀ ti jáde. Ó sọ pé Fọlá ló dájà lẹ̀ láàrin Queen Mother àti Kini. How now? Ẹ jẹ́ kó rí wá pé o. Tó bá ríyàn níṣẹ́ ẹrú ó yẹ kó fi tọmọ jẹ o. Ẹ jẹ́ kó rí wá pé o. Nísìnyí báyìí láti sọ̀rọ̀ yẹn sí báyìí o kúkú lógo kò sẹ́nibọ̀dì tó mọ̀ ẹ́. Bóyá ìwọ náà fẹ́ trending. Òun ni mò ń sọ báyìí lórí ọ̀rọ̀ ẹ̀ báyìí ó fẹ́ fi Fọlá trending. Tábà wá sọ̀rọ̀ wọn sí báyìí ẹ máa ní wọ́n sọ̀rọ̀ sí wọn. Ẹ sọ fún àwọn Nollywood àwọn celebrity yín. Ẹ sọ fún wọn tell your favourite kó rí wọn pé o àrùn yàrá yẹ anybody ń bí báyìí o ẹ fi ọmọlọmọ lọ́rùn lẹ o kí ló dé ná a máa wá ṣe nǹkan lórí social media yìí o kí ló ṣẹlẹ̀ ná ẹ tún ti fẹ́ bẹ̀rẹ̀ sí ń parọ́ mọ́ ọmọ yẹn paint different narrative ẹ̀yin ẹ má wọ̀rí ibi báyìí la máa wà ẹ má wọ̀rí sẹ́ ibi la máa wà.